Oòduà Móhùnmáwòrán Gbangba Làṣántà. Ẹ káàbọ̀ sí àyín mo tún dé o. Èmi ìbídùn ni mò ń kí yín. Èké ìbínú gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ mí. Kí ni mo tún gbé wá lónìí lórí ètò yìí lórí Oòduà Móhùnmáwòrán? Kò sí béèyàn ṣe burú tó láyé. Èèyàn náà ni yóò jẹ́ kí ni o? Ni yóò jẹ́ aṣọ èèyàn. Owó á tán, dúkìá lọ ń gbà míì, ṣùgbọ́n kò lè burúburú títí kó mọ̀ wá kẹ́nìkan mọ́ ni. Ọ̀rọ̀ bàbá Suebebe ni mo gbé wá. Bàbá Suebebe. Ẹ jẹ́ kí n sáré mú yín padà sórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Suebebe nígbà yẹn. Ṣàdédé ló jáde lórí ayélujára nígbà tó rí pé wọ́n mú pásítọ̀ Àgbàlá Gabriel yìí ran àwọn kan lọ́wọ́, pàápàá jùlọ wá bọ́ sí àsìkò tó yẹ pé àwọn òṣèré ní ìrànlọ́wọ́ yìí ló wà fún jù nígbà yẹn tó yẹ pé ó bọ́ sórí pé pàápàá jùlọ lórí ìyá ìbejì ọmọ aráyé le bí àìsàn yẹn ṣe le tó nígbà náà, Ọlọ́run gbé màmá yẹn dìde, wọ́n sì kọ́lé fún un, wọ́n sì ṣe dáadáa fún un. Ni bàbá yìí náà bá jáde lórí ayélujára pé ẹ gbà mí o, èmi náà wà ń bí o, èmi náà fẹ́ mọ́tò o, kinní kan o. Nítorí wàá pàwọn èèyàn lẹ́rìn jù ni pé mọ́tò ó dáa. Nígbà táwọn èèyàn wá gbé ọ̀rọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel yìí, nígbà tí wọ́n tiẹ̀ fi wá kan bàbá wọn gan rí sí táwọn èèyàn gan rí lórí ayélujára gan, wọ́n sọ pé eléyìí táwọn wò yìí, eléyìí ara eléyìí ò yá ò tí ń béèrè mọ́tò yìí, ẹni tẹ́ bá wà láyé ní màmá ló lè wa mọ́tò o. Nígbà tí wọ́n dé ìlú wọn, wọ́n ń gbé tọ̀, wọ́n ń gbé ṣègbọ̀nsẹ̀ ni, kò lè ṣe nǹkan kan, ó sì ti wà ńbẹ̀ tipẹ́. Nígbà tí wọ́n wá fi gbé bàbá Suebebe kúrò nílùú ẹ̀, wọ́n rí pẹ̀lú àbúrò wọn ẹyọ kan tó yẹ pé yẹn kò ṣeé ṣe fún yẹn níjọ́ yẹn láti bá wọn lọ torí pé gbọ́n tẹ̀tẹ̀ tí ń ṣe pọ̀ sísìn lọ́wọ́ lẹ́ni yẹn tẹ̀tẹ̀ lọ létí ẹ̀. Wọ́n ní kí wọ́n pè nínú àwọn ọmọ, ẹni tí wọ́n pè kò sí nítòsí. Wọ́n gbìyànjú láti gbé lọ sáwọn ilé ìwòsàn kan dàpọ̀ lákùrẹ́ náà ti lọ gbé wọn gbà yẹn. Wọ́n gbìyànjú láti gbé lọ sáwọn ilé ìwòsàn kan táwọn pé àwọn tó wà online gan náà recommend táwọn àlù yẹn pé ẹ gbé lọ sí báyìí, gbé sí kíníkan teaching hospital báyìí. Wọ́n gbé wọn débẹ̀ ṣùgbọ́n wọ́n gba bàbá yìí lọ́wọ́ wọn. Àgbàlá Gabriel wá wò pé kò ní dáa kó máa gbé lọ sí Ìbàdàn báyìí láì má jẹ́ kébì kankan mọ̀. Àbúrò yín tó dúró sí yín kọ́, ìyẹn ti lọ lé ẹ̀. Ó dàtà wá ní ká pé báyìí àwọn ọmọ yín kọ́, ìyàwó yín kọ́. Ó ní ọ̀jọ̀ àwọn ò sí papọ̀, wà ń Ìbàdàn ní òrìṣẹ́ ìjọba ni. Ó dà ọmọ yín wá ń kọ́ kíníkan ní oníkan ṣe máa gbé òun lọ. Bàbá yẹn níjọ́ yẹn, àwọn tó bá mọ ọ̀rọ̀ yẹn, bàbá yẹn ń sìn ẹ̀ ní èké ìbídùn, ẹ̀ ní ìbídùn tiẹ̀, kì í gbàgbé ọ̀rọ̀, mò ń ṣàlẹ́yọ kọ̀ọ̀kan. Ó lóun fúnra òun lòún gbéra wọn wá bẹ́ẹ̀ nígbà tó ń fẹ́ wá rẹ́ǹtì ilé síbẹ̀ yẹn, òun ò pọ́ ọmọ kankan dání, òsèpò ìyàwó dání. Ó ní ohun tóun bá fẹ́ lòun máa ṣe, ká má wulẹ̀ pẹ́ nìkankan, ipò kò sẹ́ni tó máa bí wọ́n dé nìkankan, torí kò sẹ́ni tó gbé òun débẹ̀, òun fúnra òun lòún fẹ́ sẹ́ni wá rìn débẹ̀. Wọ́n ní kò lè ṣeé ṣe o torí káwọn èèyàn lọ́nláìn wọ́n ń kọ́ pé ó ń déwájú jẹjọ́ àní ṣoore ṣe o. Àwọn èèyàn ń sọ fún wọn online pé ẹ má gbé bàbá báyìí o. Wọ́n ń gba Àgbàlá Gabriel nímọ̀ràn ní ọdún náà lọ́hùn-ún pé kí wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Kódà àwọn èèyàn tún rẹkọmẹ́ǹdì àwọn ilé ìwòsàn tó dáa nílùú yẹn tán lè gbé bàbá lọ, ṣùgbọ́n wọ́n lọ gbìyànjú náà lóòótọ́ lọ́jọ́ yẹn kò sí hospital tó gbà wọ́n. Nípa ọ̀rọ̀ táwọn èèyàn náà tí wọ́n ń sọ lórí afẹ́fẹ́ náà wá ní ó dáa bóyá kan lọ tọwọ́ bọ̀wé ní police station kan lè mọ̀ torí pé ó ń déwájú ó ń dẹjọ́. Wọ́n pe nọ́mbà ọmọ ẹ̀ tó lọ tí wọ́n pè, ìyẹn sọ̀rọ̀ ṣákálá ni pé òun ò mọ kíní tó òun ò sí lọ́dọ̀ wọn o, mọ́mì òun ò sí lọ́dọ̀ wọn, ó ní mọ́mì òun bọ́mọ yẹn ṣe sọ nígbà yẹn, ó ní kì í ṣe ìyàwó wọn o. Làwọn èèyàn tó wá mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan gan wà ńlẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ní ẹ̀wò tó bá fẹ́ máa gbóhùn lọ torí pé kí ni òun ò tó nìkan kan kọ́ ló mú òun débẹ̀ yẹn, òun fúnra òun wá gbalé síbẹ̀. Òun ò sì mú yẹn dání, òun sọ fún yẹn gbà tó ń bọ̀, nígbà tó ń fẹ́ lọ òun ò rí pé òun ò rí bí ẹni pé òun ní ẹnìkan láti jábọ̀ fún láti lọ. Wọ́n ṣàṣe tó yẹ kan ṣe wọ́n gbé bàbá yẹn kúrò ní ìlú ẹ̀. Nígbà tí wọ́n gbé dé Ìbàdàn, àwọn ìtọ́jú tán ni kọ́kọ́ ṣe torí nǹkan tó ṣe wọ́n báyẹn, wọ́n fún wọn láwọn ìtọ́jú tán lè fún wọn. Kódà gan wọ́n mẹ́nu lé kí wọ́n fẹ́ kọ́lé fún wọn. Àwọn èèyàn sì ṣàánú bàbá Suebebe, wọ́n dáwó, kódà owó ilé yọ wọ́n kọ́lé fún bàbá yìí. Ṣùgbọ́n láàárín ẹ̀ bí àwọn ọ̀rẹ́ ọmọ bàbá Suebebe kan ṣe tọ̀ mí wá nìyẹn, bá ní èké
ẹ̀yin sì wà ń bí ṣe bẹ́ẹ̀ lẹ́mọ́ lórí ayélujára ni ìyí tó tún ṣẹlẹ̀ yìí ń kọ́ mo lémi náà gbọ́ sí wọn ni ẹ wo ọ̀rẹ́ ọmọ ẹ̀ làwọn jẹ́ o wọ́n làwọn sì ti bá ọmọ kan sọ̀rọ̀ táwọn mọ̀ ipò ọmọ ń gbọ́dọ̀ yọjú sí bàbá òun ó gbọ́dọ̀ yọjú sí dóòtọ́ bàbá òun ò ṣe dáadáa fún wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bíi bàbá àti pé ó nílò wọn lásìkò yìí ó gbọ́dọ̀ yọjú wọ́n làwọn ti pe nọ́mbà rẹ̀ kò gbọ́ ní kí dóò náà ní kì í sábà wá sí online wọ́n nígbà míì tẹ́ bá rí pè lẹ́nu lè má rí pè ní the next 1 week kí là á wá ṣe mo rò pé ńgbà tó yá ọlọ́run wá ṣe ń jọ̀kan ló bá kàn sáà wá sórí afẹ́fẹ́ làwọn ọ̀rẹ́ rẹ̀ wá sọ pé wo ó ní láti lọ o ó ní kí ló ń fẹ́ lọ fún ó ní ó dáa àwọn ọ̀rẹ́ ṣáà ṣùgbà ẹ̀ kó fi lọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ló wà lọ́wọ́ mi o torí àwọn ọ̀rẹ́ ẹ̀ fún mi ní àwọn voice note yẹn nínú gúrùpù school tí wọ́n wà oníkálukú wọn dẹ̀ jẹ́rìí sí pé lóòótọ́ téèyàn bá ní kéèyàn wúwa bàbá yìí nígbà táwọn ọmọ yìí ń dàgbà ìgbà tí bàbá sì mánéèjì eléré bàbá yẹn mánéèjì òbèsèrè gbogbo ẹ̀rí ńgbà yẹn àfẹ́ mẹ́nu bàkúmọ̀dà pé èèyàn ń kan ọmọ yẹn bàbá yẹn má gbélé bù ìgbà àtijọ́ ti lọ ṣùgbọ́n àwọn èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ọmọ yìí pinnu láti lọ ṣùgbọ́n bàbá gangan ló dàbí ẹni wípé wọn ò fẹ́ kọ́mọ ẹ̀ wá nígbà yẹn ó sì bọ̀ sí àsìkò tí wọ́n ń ṣètò pé wọ́n fẹ́ kọ́lé fún bàbá yìí lójú tèmi ní táwọn ọ̀rẹ́ ọmọ yìí sọ bàbá yẹn ò fẹ́ kọ́mọ kankan àbẹ́bí kankan súnmọ́ wọn níbo táìmù yẹn ó fẹ́ kó jẹ́ pé kínní mi ni kẹ́nì kankan má rò pé bẹ́ẹ̀ àṣà wà ń bẹ́ẹ̀ ń gbà yẹn àbí kínní kan àti pé ó ní àwọn kankan tí bàbá wọn gan ò nà tán bàbá yẹn ń ṣe àwọn nǹkan kan kù wọn nà tán èmi ìbírù fúnra mi mo jáde lẹ́yìn ìgbà tí wọ́n kọ́lé fún wọn tí bàbá yìí tó wọnú ilé yẹn tí wọ́n gba àwọn méjì kan máa tọ́jú bàbá yẹn kódà mo lọ sórí WhatsApp Àgbàlá Gabriel mo lọ gbà wọ́n nímọ̀ràn pé bàbá Ọlọ́run ti ràn yín lọ́wọ́ ẹ ti ṣe kínní Ọlọ́run sì fi yìn yín ibi tọ́rọ̀ dé dúró báyìí níbi tẹ́bí wà àwọn ẹbí lọ́nlọ́run tó kọ́ lèmi ń sọ o àwọn tó dàbí ọmọ tí bàbá bí ọmọ wọn láàrin àwọn ọmọ wọn iṣẹ́ kù láti ṣe tí Ọlọ́run lè ran Àgbàlá Gabriel láti ṣe fún wọn kò tán síbẹ̀ Àgbàlá Gabriel èmi kọ lẹ́tà fúnra mi ṣùgbọ́n àwọn lẹ́tà yẹn ń wọlé o ṣùgbọ́n èmi náà ó yé mi wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bẹ́ẹ̀ ni mélòó ni wọ́n ń kà gẹ́gẹ́ bí ìṣe mi báyìí mo tún bọ́ sórí ayélujára mo tún kọ ẹ̀dà tí mo kọ ń gbé wá fún yín ẹ̀dà nǹkan tí mo sọ lórí ayélujára ń gbé wá fún yín. àárín fámìlì wọn yẹn ó lọ́jú gan gidigidi mi ò sọ̀rọ̀ nípa extension mi kìí pa pé bóyá kìíní àwọn ọmọ bàbá ọmọ ọjọ́ alẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ òbí ní táìmù tí ọ̀pọ̀lọpọ̀ òbí fún àwọn ọmọ kékeré ọ̀pọ̀lọpọ̀ táìmù tá a wà yìí ó máa ń dé táìmù kan tí àwọn abiyamọ máa ń dé láyé tó yẹ pé wọ́n máa live life yẹn fọ́mọ wọn ni nǹkan gbọ́dọ̀ sọmọ mi o ọmọ mi báyìí ni o àsìkò yẹn dẹ̀ lẹ́yìn wà yìí ṣùgbọ́n ó dà yìí pé tìyín yẹn tún fẹ́ ka yín lára ju ti àwọn ọmọ tó jọjọ́ alẹ́ yín yẹn lọ tó bá tọ́nà bá sọ pé ó yá ní bí 100 years to come kí nìkan tó yẹ pọ́lọ́n sọ pé òkè máa bọ̀ lọ́dọ̀ mi o ó yá o àwọn ọmọ yìí náà ló máa dúró fún yín àwọn náà máa ṣẹ̀yẹ ìkẹyìn fún yín ẹ rò nípa wọn ní ìsinmi ohun tó wà láàrin yín ẹ ṣe kí ni o ẹ yanjú ẹ ogun tó jà ẹ̀yin kò gbọdọ̀ jà àwọn ọmọ yẹn bó ṣe jẹ́ pé ẹ̀yin gan ò tiẹ̀ rí gẹ́gẹ́ bí ogun ní ìsìn. ó wá ṣe láàánú pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo wá rí nígbà tí Àgbàlá Gabriel ṣe live fún bàbá yìí tí wọ́n gbé wá sórí afẹ́fẹ́ padà láti ìgbà yẹn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà yẹn láti béèrè pé báwo náà ṣe ń ṣe sí lájẹ́ káwọn olólùfẹ́ wọn náà rí wọn lójúkorojú ibẹ̀ làwa Àgbàlá Gabriel tí wàá béèrè pé bàbá àwọn èèyàn yín ń kọ̀ ṣé wọ́n ti wá àmọ̀ rẹ̀ nìkan kan ẹni wọn wá o wọn ṣe oníkálukú wọn náà ní kinní kan àbúrò àwọn kan níbì kan àṣọ náà ní tiẹ̀ lára bóyá náà síkì síbì kan ní kinní kan tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ Àgbàlá Gabriel sọ pé Ọlọ́run bá fogun àìsàn bú àwọn ọmọ yín ń kọ́ àwọn yẹn kinní kan bàbá yẹn kan ti sọ débi wípé ní gbogbo àwọn táyé bàbá yìí tí Àgbàlá Gabriel ń béèrè lọ́wọ́ òun bí ìgbà tó yẹ pé òun ṣiṣẹ́ owó níbi tó ń jókòó sí ńbẹ̀ yẹn ni. àbúrò mi tó jẹ́ lásìmọ̀ wa ló bá mi kẹ́rù wá nígbà tá a kó síbí kò pè mí dè ní ó dẹ̀ délé ó dẹ̀ lọ pé àwọn fámìlì tó kù pé ìgbà tí wọ́n ń béèrè pé ibo ni kán kọ́lé sí pé mi lọ ń gbọ́rọ̀ tí wọ́n ń sọ ní ṣọ́ọ̀ṣì pé pásọ̀ yẹn wá dà ìbá àti mi pé kí n wá kọ́lé sí Ìbàdàn pé dẹni irú owó tí mo gbà yẹn pé ṣé kò yẹ kí n ṣètò àwọn
ọmọ yẹn sọ fún yín láti jọ ẹ pé ẹ ní láti pè wọ́n. bàbá ó yẹ kí fámìlì yín wá wò yín ẹ má sọ bẹ́ẹ̀ yẹn ó yẹ kán wà. mi ò bẹ̀ wọ́n sá bíbí tí mo wà mi ò ní problem mi ní problem mo ń bẹ̀ yín ní mi ní problem bọ́n wá wo bí ìgbà tán wá wo pé ibo ló bá lé ayé ẹ̀ dé ni gbogbo aláǹgbá ló fẹ́ dà. bàbá ẹ̀yin náà ẹ má sọ bẹ́ẹ̀ yẹn o ẹ má sọ bẹ́ẹ̀ yẹn o kò ní burú kó má kú àwọn èèyàn mọ́ ni o kò ní burú kó má ṣe kí ni kó má kú èèyàn mọ́ ni o àwa táwọn wá pẹ̀lú yín ìfẹ́ pé à ń wò yín ẹ jẹ́ bàbá àánú ọlọ́run ìfẹ́ Kristi tó dáa bàbá yìí ká dúró tì wọ́n. mi ní kẹ́ mọ́ sọ̀rọ̀ ṣàwọ̀ ẹ ṣe gbogbo láìpẹ́ wá bẹ́ẹ̀ ṣe ẹ ṣe but genesis ọ̀rọ̀ yẹn mo sọ fún yín yẹn owó tán dá ó tẹ̀ mí ló tẹ̀ pè mí pé owó yẹn ṣe kàn ṣe sákàǹtì mo ní láéláé mo ní nǹkan táwọn èèyàn ní kẹ́ bá mi ṣe yẹn ń sà ní kẹ́ bá mi ṣe ó dáa nígbà tí bá gbowó yẹn gbà yẹn tí mò ń fún gbálá lówó tí mò ń fún kòkò lówó ṣé lè dúró. tó ń bá pelé ìyẹn ní owó ni òjò ń wá owó lélẹ́yìn ó mọ̀ sọ̀rọ̀ owó ń tọ̀ nígbà tó yẹ pé òun ṣiṣẹ́ níbi tó ń wà yìí ló ṣe rí ṣùgbọ́n àwọn tó bá wà nínú fíìmù yìí tá a bá jẹ́ olóòótọ́ sí ara wa tẹ́ ẹ bá ń wo ètò yìí pẹ̀lú ẹ̀rí ọkàn ó tún kù síbì kan torí pé inú bàbá Suebebe le inú bàbá Suebebe tó sì le wọn fi ṣèkà bọ́lọ̀ ń ṣe dá wọn ni bọ́lọ̀ ń ṣe dá wọn ni àwọn nǹkan kan kù bàbá ò nà tán sáwọn ibì kan àwọn ọmọ fẹ́ wá ẹ̀ jẹ́ kí wọ́n wá ẹnìkan má wá kódà ìkànnì àwọn ọmọ wọn táwọn ọ̀rẹ́ bá mú lọ́rùn mọ́lẹ̀ pé gbọ́dọ̀ lọ nígbà tí wọ́n fẹ́ sílé yẹn mo ní kó bá jẹ́ kíkó ni bó bá jẹ́ títì ni ọmọ yẹn ó lọ owó yẹn ó pé ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ láàrin ẹ̀tọ́ pé wọn àti bàbá yẹn tahùn síra tí ọmọ yẹn tó blame bàbá yìí lórí pé ká ní pé bàbá yìí dúró tó tọ́jú àwọn gbàtọ́ yẹ kó tọ́jú àwọn ayé àwọn ò ní rí báyìí nbẹ̀ lọ́rọ́ ti dà lórí fóònù bàbá ní kó má pe àwọn mọ́ àwọn ò fẹ́ rí mọ́ ni ò padà jẹ́ kọ́mọ yẹn kó lọ torí mi sọ pé wọn invite rẹ ṣùgbọ́n o gbọ́dọ̀ yọjú nígbà tí parí olódó káwọn ọmọ ẹ̀ jáde náà ara àwọn tó fáwọn ọmọ ẹ̀ ní scholarship aláwọn tó fáwọn ọmọ ẹ̀ lówó personally nígbà tó wá di ti bàbá Suebebe kò fẹ́ kẹ́nìkankan yọjú nínú àwọn ọ̀rọ̀ tí ìkan lára àwọn ọ̀rẹ́ ọmọ yìí sọ nígbà yẹn ó sọ ìyà tó jẹ àwọn ọmọ ẹ̀ nígbà tí wọ́n ń lọ sí school wọ́n sọ ìyà tí ìyá tó bí bàbá Suebebe gangan fúnra rẹ̀ tó jẹ lórí àwọn ọmọ yìí wọ́n ní ọmọ ọ̀dọ̀ ìyá lámàlà nìyá tó bí bàbá Suebebe ṣe tó fi tọ́jú àwọn ọmọ yẹn máa ń bá wọn fọbọ́ ló fi tọ́jú àwọn ọmọ yẹn ní ìyá tó bí bàbá Suebebe láyé ìgbà tí bàbá ní lọ́wọ́ tí wọ́n ń yọra tí wọ́n ń lò lóyìnbó tán ń bọ̀ tí wọ́n ń ṣe star tí wọ́n ń bá wọn star rìn òun lèmi ń sọ yìí ẹ má gbàgbé gbogbo tí ìbídùn bá fún yín báyìí mo ní lọ́wọ́ wọ́n bá ní padà wá tún sọ mo sì ní ẹ̀rí lọ́wọ́ dáadáa tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ọmọ yìí tájọ ṣe kékeré ládùúgbò náà mọ̀ pé àwọn ọmọ yìí náà jẹ́ ìyà dẹ̀ jẹ wọ́n lórí pé wọ́n ń béèrè ẹbí n bá tún gbé aago bá pe àwọn ọ̀rẹ́ yẹ bọ́rọ̀ ẹ̀yin sọ̀rọ̀ wọ́n ti ń béèrè ẹbí pásítọ̀ Àgbàlá Gabriel ti ń béèrè ẹbí torí mo wo fídíò yẹn èmi náà wá sọ ọmọ wa ní ṣé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ yìí ní ọdún tó kọjá ipò sì kù ọ̀rọ̀ yìí kù síbì kan kí Àgbàlá Gabriel má wò pé àwọn ti kọ́lé fún bàbá kan bàbá ti balẹ̀ nǹkan tán fẹ́ ṣe nìyẹn àárín àwọn ọmọ wọn sí wọn àwọn ọmọ wọn gan ò bínú sí wọn oníkálukú kàn jẹ́ pé ibi tí ayé dà wọ́n sí ní ìsìn ìgbọ́nu ibi tí wọ́n wà ní ìsìn ló fà á oníkálukú ń struggle ibi tó yẹ kán ti kọjá ní oníkálukú wọ́n sì ń ìkẹ́tẹ̀ wà lára wọn tó ti níyàwó wọ́n ní ìyàwó àtọmọ ẹ̀ ló fèsì wọ́n ní kódà kò ní fóònù mo bá ti rí bá ìyàwó àtọmọ ẹ̀ ní torí n tó dùn kò fẹ́ kó dùn àwọn ọmọ n tó dùn kò fẹ́ kí ìyàwó ń jẹ́nu ìyà ó sì tiraka láti jẹ́ kí wọ́n sọ kò ní fóònù bẹ́yìn ó bá pè é ìdí ẹ̀ lóníkálukú wọn fi gbájúmọ́ tí wọ́n gbájúmọ́ tán tí ẹ̀ fi lè máa rìn kiri pé wọ́n fẹ́ wá ṣe gangan torí bàbá gan ò fi ààyè pé kí wọ́n wá sílẹ̀ èmi ń wò pé kí Àgbàlá Gabriel kó tú àárín yẹn tí Àgbàlá Gabriel bá fẹ́ kí méjì náà ọmọ yẹn yọjú báyìí èké ìbínú ó ṣe o ìbídùn fúnra mi ń wọ́ọ̀kì ẹ̀ wọ́n yọjú torí pé ẹni láti gbọ́
tẹnu àwọn ọmọ yẹn gangan ẹ ti gbọ́ tẹnu bàbá ẹ jẹ́ káwọn ọmọ yẹn kan wá sọ àwọn ọmọ yẹn náà ní òótọ́ ọ̀rọ̀ lẹ́nu láti sọ lórí ọ̀rọ̀ bàbá Suebebe. Mo tún wá wo fídíò Àgbàlá Gabriel mi tán tún ní bàbá awábìnjó ní àmàbẹ́rẹ̀ lọ́wọ́ yín pé sáwọn yẹn ti wá báyìí wọn wá yẹn náà ní òkùsẹ́nì kankan tó ń wà bọ̀ wọ́n sì lẹ̀ bí wọ́n lára tẹ bá lọ sórí ayélujára àwọn èèyàn tán mọ tọrọ ń sọ bẹ́ẹ̀ náà ní ó mà ṣe o àwọn àbádọ́ wọn wá gbé wọn kalẹ̀ wọn wá ṣe nǹkan kan ayé mà lé o ẹbí mà ní ká o àwọn èèyàn kan ẹ̀mí àkànrọ̀rọ̀ mi wá kàn dẹ̀ bẹ́ẹ̀lẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ wọn ò ní mọ ohun tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn ọmọ yìí nípa bẹ́ẹ̀ káwọn ọmọ yìí lè kàwé díẹ̀ tàbí kàn tiẹ̀ lè jọyàn láwùjọ òun náà ni ìyá tó ń bàbá Suebebe jẹ́ ìyàlé lórí tí àyẹn lọ ń sọmọ ọ̀dọ̀ ìyá lámọ̀là láti jẹ́ pé kíni o káwọn ọmọ yìí kó lè rí wọn tọ́jú nígbà tí kò sí bàbá níbẹ̀ ẹ̀ wá ní pé àwọn ọmọ yẹn ò lọ́rọ̀ láti sọ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan ń ká tiẹ̀ mọ́ra bí wọ́n sọ ni ń ká tiwọn mọ́ra ni bẹ́ẹ̀ ni àkọ́bí bàbá Suebebe obìnrin wà ń bàdàn ipò tó wà mi ì fẹ́ sọ ní ìsìn tó bá jẹ́ pé tí bàbá ti fẹ́ wà sí sí ẹ̀sára wọn ni kánkó bàbá Àgbàlá Gabriel yẹ bá ń gbàdúrà fọmọ mi tó jákọ̀bí kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ Suebebe mi ò ní parí ẹ̀ síbẹ̀ torí pé èmi gangan fúnra mi wọ́n wá kan nínú àwọn ọmọ wọn lọ ń sì gbé wọn wá síbí kódà a jọ sọ̀rọ̀ ẹ béèrè ọ̀rọ̀ a jọ takùrọ̀sọ lórí ayélujára ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ yóò sì sọ. mo fẹ́ pe family wọn mo ní mi ò like I'm calling them mo ń bẹ̀ wọ́n pé ẹ yọjú sí bàbá ó dà bẹ́ẹ̀ yẹn tó bá ti wá síwájú wọ́n ti wá síwájú dà bẹ́ẹ̀ yẹn mo fẹ́ bẹ̀ family bàbá kan wá wò wọ́n ẹ wá wo bàbá. mo wá ń sọ ní ìsìn mo ń gba bàbá pásítọ̀ Amúsàn Àgbàlá Gabriel nímọ̀ràn wípé tí wọ́n bá fẹ́ káwọn ọmọ yẹn tí wọ́n bá fẹ́ rí wọn sójú níbi tí wọ́n bá ṣe ìdé ọ̀rọ̀ yìí dàbí ìgbà tó jẹ́ pé téèyàn bá dá aṣọ fọ́lẹ̀ wọ́n níyẹn máa ń pa láró ni bàbá ikúkú pa láró Ọlọ́run ti lò yín fún ìdílé yẹn ẹ ṣiṣẹ́ yẹn kó jálẹ̀ iṣẹ́ ọwọ́ yín ò ní bàjẹ́ a lot bàbá Suebebe ò nà tán fún yín a lot. látòrí Fẹ́mi kejì àwọn yẹn máa wúwo ló ṣe morúkọ àwọn mo mọ̀ wọ́n mo mọ̀ àwọn tó mọ̀ wọ́n tí ò sì ní fa gbọ́n mi sí omi òtó nítorí wípé àsìkò tí bàbá yìí wà irú àǹfààní tọ́lọ̀ ń fún wọn kì í ṣe gbogbo ìrẹ́lẹ̀ máa ń fún o kán wá túnbẹ̀ sí kán jókòó kán túnbẹ̀ ṣe lókù báyìí ó ti wọ́ àti gbà pé ó ti wọ́ ṣùgbọ́n ẹ túnbẹ̀ ṣe bóyá àwọn ọmọ yẹn gan tiẹ̀ ní ìdí àdúrà yín bẹ́ẹ̀ gan ní ìdí àdúrà àwọn ọmọ yẹn ta ló mọ̀. ẹ jẹ́ kí n fi gígùn bá ń ná lórí ọ̀rọ̀ ti bàbá Suebebe àti ibi tí mo bá dé yìí ẹ má gbàgbé mo nílò Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ yìí ẹ ti dáṣọ yìí ẹ paláró kò jẹ́ bí ó ṣe jẹ́ fún sáà yìí ná lórí ọ̀rọ̀ bàbá Suebebe ọjà alẹ́ ti tó tà báyìí èké ìbídùn ń lọ bẹ́ẹ̀ ni ẹ tún máa pàdé mi nígbà tí màá tún mú ọ̀rọ̀ míì tó ṣe gbòógì tí yóò ṣe gbogbo wa láǹfààní wá fún yín mo sì lérò pé gbogbo ọkùnrin àti obìnrin òun náà ní akẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí kódà ẹ ó jẹ́ ń gbàgbé eléyìí bàbá yìí gan sọ nínú ọ̀rọ̀ tó sọ fún Àgbàlá Gabriel pé òun lọ́mọ nílùú èbó lọ́wọ́ obìnrin kan nílùú èbó ṣùgbọ́n àtọmọ yẹn àti obìnrin ọ̀hún òun ti sọ pé bí báyìí ni wọ́n wà báyìí ṣùgbọ́n èmi bá bàbá Suebebe dúpẹ́ lórí pé kíni lórí ntòlóyìnbó pè ní opportunity àǹfààní tẹ́lẹ̀dùwà sì fi fún wọn láti ṣe é lọ́nà tó tọ́ nígbà tí wọ́n wà nígbà ayé wọn èyí tí ẹ̀mí sì wà lára wọn. mọ́ gbàdúrà o Ọlọ́run fún wọn lálàáfíà ṣùgbọ́n Àgbàlá Gabriel ẹni ṣe níṣẹ́ láti ṣe Ọlọ́run sì ràn yín lọ́wọ́ jálẹ̀. Èké Ìbídùn lórúkọ mi o mo tún ń bọ̀ nígbà míì pẹ̀lú ọ̀rọ̀ míì ẹ̀yin lè pé lékè ṣùgbọ́n yóò kọ́ ẹnìkan lọ́gbọ́n ó dìgbà. Oòduà Móhùnmáwòrán Gbangba Làṣàntà.